My girl, seen a lot of faces. Nuru. Hello, ẹ̀gbọ́n. Nuru ò dẹ̀ gbójú sókè kó wẹ́ tó ń bẹ sọ̀rọ̀. Ọ̀gá mo wọ́n tún iṣẹ́ yín gbomi mu jẹ. Wọ́n ti wọ́n lọ sọ pé kí n máa bọ̀ náà. Lóòótọ́ èmi mo ní ẹ máa bọ̀ ṣùgbọ́n gbà kí ti wá lọ discover problem ṣé ń para mi nítorí ẹ̀ ni. Ọ̀sán mi ò tí rẹ̀ di. Ṣébi tẹ́ ẹ̀ lọ́wọ́ important tó yín. Ó wà important o, mo gbọ́dọ̀ dé lọ́nà ní àárọ̀ yìí náà. Ẹ náà wọ́n kó kòtò ẹ̀ ń kó gegele ṣé mo mọ bí ẹ gbọ́kọ̀ lọ. Ògò kí Nuru kí ló máa àwọn mẹkáníìkì ògò. Èmi ò bí ẹ gbọ́kọ̀ lọ yàtọ̀. Ọlọ́run mo bí ẹ lọ gbọ́kọ̀. Kìnní kó kòtò máa kó gegele. Hello? Igbo kid. Yeah, what's up? How you doing? Yeah. It's your phone the line, yeah? Yeah. No, mi ò tí dé airport, yeah? Ohun tó ṣẹlẹ̀ gangan, mechanic tó ń bá mi ń tún mọ́tò mi ṣe yẹ. Òun ló sọ pé mọ́tò mi ò tí lè move. And ibi tí mo dẹ̀ wà láti airport there is just like 45 minutes. Ẹ wo ẹ̀gbọ́n, ṣé fọmọlógún wọn lọ ra plug tuntun? Mo wà lórí kọ́ọ̀kì tó ṣẹlẹ̀. Mọ̀ kó tó ṣẹlẹ̀. I'm very sorry. Jẹ́ kí n kọ́kọ́ ṣe báyìí náà, happy birthday to you. Long life and prosperity. Ìgbà ọdún ọ̀gbìn kan ní. Àdé London lónìí mú ọ̀kẹ́ báyìí next time àdé bẹ̀. Àjọ máa jókòó, àjọ máa mú ẹni sí ni, àjọ máa mú gbogbo ẹni. Kí ló sọ? Dr. Dre, òun ló ní kí n kí ẹ̀yẹ. O má bínú mechanic ló fà á. Ẹ̀gbọ́n ṣé gbọ́kọ̀ ẹ̀ lò ògìjọ ní níbo lẹ lọ kó síbà nítorí Ọlọ́run. Má bínú. Ìgbà ọdún kan ní lágbára Ọlọ́run. Wàá fi gbogbo nǹkan tó fi ń ṣe ilé ayé wà ní lágbára Ọlọ́run. Wà á lówó, wà á lọ́wọ́. Níbo lẹ ti sáfìsì kí ní ìgbà gbẹ̀yìn? Jẹ́ kí n pẹ́ padà. Ẹ̀mẹ́ta ni mo pòrí ògìjọ lórí ọkọ̀ yìí náà. Èmi ọmọ bò lẹ ṣe máa ń lo ọkọ̀ báyìí. Ẹ ti jẹ́ kí ní ọ̀pá jù kẹ́ tó gbé wá. Ṣé mọ́tò yóò ṣiṣẹ́ rárá ni? Kí n ṣiṣẹ́ tá a bá start rẹ̀ yìí máa ń ṣiṣẹ́. Kí ló wá dé? Ní pẹ́dà méjì tó wà sálẹ̀ tí wọ́n máa ń tẹ̀ ẹ̀ tó tóbi ń bẹ̀ tí wọ́n bá ti tẹ̀ ọkọ̀ wà á dúró. Bírèkì ni ẹ̀ náà, ó máa dúró náà. Kékeré yẹn máa tẹ tó bá tẹ ó máa move. Èmi rò pé kò yóò dúró ni.